من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. lẹ́yìn bàtà ti yẹ apá kan nínú àwọn al-ayat al-Qur'aniyya wò lórí ọlá tó ń bẹ fún az-zuhud fi hadha ad-din al-hanif nínú ẹ̀sìn tí ó mọ́kàngáyé ẹ̀sìn Islam. al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ní wal-Qur'anu mamlu'un min at-tazhidi fi dunya. Qur'anu kún fún àwọn ọ̀rọ̀ olówó iyebíye lórí pé kí a múlé ayé níwọ̀nba. wal-ikhbar bi qissatiha. Qur'anu pọ̀ lẹ́ni tó sọ̀rọ̀ nípa àìjẹ́ nǹkan ayé, qillatiha wa inqita'iha, bẹ́ẹ̀ náà ni kíkéré ayé àti inqita'u ayé, àìtó ayé, wa sur'ati fana'iha, àti kíákíá táyé máa fi ń tán, wa targhibi fil akhirah. bẹ́ẹ̀ náà sì ni Qur'an ó sojú wa ní kòkòrò sí ìmọ̀ràn kal-qiyama wal-ikhbar bi sharafiha wa dawamiha. Qur'an sọ fún wa iyì tó ń bẹ nípa ọjọ́ ìgbéǹde al-qiyama, yàní al-fawzu bil janna, oríire tí a máa ń ṣe pẹ̀lú al-janna. Qur'an yà gbọ́yé àti bó sì jẹ́ pé ìsẹ̀mí al-janna yẹn ó ní ìsẹ̀mí títí láíláí. fa idha arada Allahu bi 'abdin khayran aqama fi qalbihi shahidan yu'ayinu bihi haqiqata ad-dunya wal akhirah. al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní tó lọ́wọ́ Allah, ọba tó ga jùlọ, ọba ọ̀kan ṣoṣo, ọba tí ó lórogún, ọba tí ó lẹ́gbẹ̀rá, tó bá gbèrò dáadáa kan sí ẹrú rẹ̀ kan, aqama bi qalbihi shahidan yuhayyinu bihi haqiqata ad-dunya wal akhirah. Olúwa máa gbé dìde lọ́kàn rẹ̀ nǹkan kankan tẹ́rù fi máa gan ní pàápàá ayé àtàlùkìyàmà. ẹni tó lùwà jalla subhana tó bá ṣe kòńgẹ́ rẹ̀ lọ síbi kó lè mọ pàápàá ayé àtàlùkìyàmà, tó lè understand the concept ayé tá a wà níbẹ̀ yìí àti concept ìjọ gbéǹde àlùkìyàmà, ẹni náà gangan lùwà ṣàánú. àwọn yẹn ń gbélé ayé tí wọn ò mọ concept ilé ayé, àwọn yẹn ń gbélé ayé tí wọn ò mọ ìdí táwọn fi ń gbélé ayé. ọ̀kan sẹ̀mí bí ẹran nínú ayé tá a wà yìí, fúlákú ṣàánú wa. ṣé tó bá ń gbélé ayé tá a wà yìí tó ní correct concept, tó ní ìríran tó dáa, olórí ayé gbé. ẹni tó jí láàárọ̀ tí ọmọ kìíní next thing tí ẹ kó ń ṣe tó fi dalẹ̀, ẹ bá bí pé bó ló ṣe lo sẹ̀mí ayé rẹ̀, ìsẹ̀mí ọjọ́ rẹ̀ ò ní rálàyé kankan ṣe. ṣe ń tọ́nà bá ṣèṣì payá fọ́kàn rẹ̀ tó lè mọ báyé ṣeré, tó sì lè mọ ronú pa al-qiyama, gangan lẹni tó lùwà jalla subhana tó gbèrò dáadáa fún. wọ́n ní wa ya'siru minhuma ma huwa awla bil ithar. tó lùwà tó wá ṣe kòńgẹ́ rẹ̀ fún tán tó lè mọ kí lóun ó mọ bàbàrà nípa ayé yìí àtijọ́ gbéǹde al-qiyama. ọdún tó bá rí bẹ́ẹ̀, qad akthara an-nasu fil kalami fi zuhud. ọ̀rọ̀ ti pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa kí ló ń jẹ́ az-zuhud. kullun ashara ila dhawqihi. gbogbo àwọn afáàtọ̀ sọ̀rọ̀ nípa az-zuhud, gbogbo náà ń sọ̀rọ̀ nípa adùn, taste, adhawq tó ń bẹ níbẹ̀, pé az-zuhud mọ̀ dùn. tí wọ́n bá ráyé sá, ìráyé sá mọ̀ dùn, wọ́n á máa sọ bẹ́ẹ̀. wa nataqa an halihi wa shahidihi. gbogbo wọn sì máa sọ̀rọ̀ nípa ipò àbí ipa tí zuhud máa ń kó nínú sẹ̀mí ayé.
أن فإن غالب عبارات القوم عن أذواقهم وأحوالهم. ọ̀gọ̀rọ̀ táwọn olùmọ̀ta wa sọ yìí tí wọ́n sọ nípa zuhud ó ní í ṣe pẹ̀lú abwaq, àwọn adùn táwọn èèyàn yìí rí níbi zuhud ni àti condition tí wọ́n bára wọn lábẹ́ rẹ̀. ṣùgbọ́n o alikalamu bilisani ilmi awsa'u min alikalami bilisani dhawq. Allahu akbar. Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní alikalamu bilisani ilmi awsa'u min alikalami bilisani dhawq. ṣùgbọ́n ká fi ahọ́n ìmọ̀ sọ̀rọ̀, ká fa mọ́ ahọ́n ìmọ̀ ká fi sọ̀rọ̀ ó kẹnu ó fẹ̀ ju máa fi ahọ́n ìgbádùn tá a rí níbi nǹkan kankan ká máa fi ahọ́n ìgbádùn yẹn ká fi máa sọ̀rọ̀ lọ. mọ́ sọ ìgbádùn tó rí níbi oúnjẹ kan bí àwọn yẹn á dùn lẹ́nu, ó ṣe gbá ó ṣàwo. ohun tó yẹ kó o sọ ni pé ìmọ̀ wo lo ní nípa oúnjẹ yẹn lọ́dún jẹ́ tó ló dùn lẹ́nu yẹn, tó ló dùn yẹn, tó o bá sọ́ra ó ṣeé ṣe kó yẹ kó yẹn náà ni ó ṣekú pa ọ́ tó o bá nímọ̀ tó yẹ kóró nípa rẹ̀. ọ̀nà aqrabu ila al-hujjati wa burhan. ká fi ahọ́n ìmọ̀ sọ̀rọ̀, ká fi ìmọ̀ sọ̀rọ̀ lórí àlámọ̀rí òun ló dáa jù, òun ló sún mẹ́rì, òun ló sì súnmọ́ àwíjàre ju kákan sọ pé ìgbádùn báyìí lárí níbi nǹkan báyìí. Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní wa sami'tu Shaykh al-Islam Ibn Taymiyyah. wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ mo gbọ́ tí àfá àgbà Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní qaddasallahu ruhahu, wọ́n ní kúlú àbáwa kẹ́ ẹ̀mí wa. wọ́n sọ pé az-zuhdu tarku ma la yanfa'u fil akhirah. wọ́n ní Al-Imam Ibn Taymiyyah sọ pé az-zuhd, zuhdu ní ìmọ̀ yìnà, ìmọ̀ pàtì, ma la yanfa'u fil akhirah, gbogbo tí ò ní ṣàǹfààní lálẹ́ kìyàmà, gbogbo tó mọ̀ pé kò ní ṣe láǹfààní lálẹ́ kìyàmà yẹn pàtì. wọ́n ní Shaykhul Islam Ibn Taymiyyah sọ pé eléyìí ni az-zuhd. yóò lè lára èèyàn pé ṣe pa tí ò ní ṣe wá lálẹ́ kìyàmà, tó ní ṣe wá láǹfààní lálẹ́ kìyàmà, ṣe wá pàtì. فهذه هي حقيقة الزهد يا زمرة المسلمين. إليه يعني حقيقة الزهد. Ntí o bá ní ṣe ọ́ láǹfààní lálẹ́ kìyàmà kó ṣe kí ni o yínú látàyè pátì wọ́n kára ọmọ sì kiri ẹ̀ wọ́n bàbàrà rẹ̀. wọ́n ní wàlẹ̀ wàrà o, wọ́n ní Shaykhul Islam Ibn Taymiyyah sọ pé wàlẹ̀ wàrà o, ẹ̀rí àlẹ̀ wàrà o ní tiẹ̀ tá a máa ń tú sí àṣà jẹ́. wọ́n ní tarku ma takhafu dararahu fil akhirah. ó ní kó yínú láyé ń bí in tó ń bẹ̀rù pé yóò kó nira bọ́ tó bá dà kìyàmà. gbogbo tó mọ̀ ike tó bá ṣe é láyé ń bí ó lè kó nira bọ́ lálẹ́ kìyàmà. wọ́n lò ní àlọ́wọ́rá ò tó bá dúró ẹ̀ yínú mọ́ lọ́bẹ̀. ṣùgbọ́n az-zuhd lọ́dọ̀ al-Imam Shaykhul Islam Ibn Taymiyyah ó ní pé tarku ma la yanfa'u fil akhirah, in tí ò ní ṣe ọ́ láǹfààní lálẹ́ kìyàmà yínú láyé ń bí. ayé pé n tó gbajúmọ̀ láyé ń bí in tó máa ṣe ọ́ láǹfààní lálẹ́ kìyàmà ni. kí wọ́n ló máa ń ṣe ẹ̀ láǹfààní lálẹ́ kìyàmà táwọn àgbájúmọ̀ báyẹn. al-iman, ká gbájúmọ̀ iman. as-salah, ká gbájúmọ̀ salah. as-sadaqat, ẹ máa ṣe sadaqat lọ́gbà àwọn kan tó lè ṣe láǹfààní lálẹ́ kìyàmà nìyẹn. as-sidqu, ìmọ̀jọ́lódodo. at-tawakkul, ìgbáralé Allah, àwọn tó lè ṣe láǹfààní lálẹ́ kìyàmà nìyẹn. silatur rahim, ìmọ̀sọ́kù bípọ̀ tó lè ṣe láǹfààní lálẹ́ kìyàmà nìyẹn. ìmọ̀ báwọn yẹn gbé pẹ̀lú ọ̀nà tó dáa, ká mọ bá aládùúgbò gbé lọ́nà tó dáa, àwọn tó lè ṣe láǹfààní lálẹ́ kìyàmà tá a gbajúmọ̀ nìyẹn. níta mọ gbajúmọ̀ nìyẹn. gbogbo tí ò ní sí ọ láǹfààní lálẹ́ kìyàmà bí kò lọ gbá bọ́ọ̀lù, kò sí ọ láǹfààní lálẹ́ kìyàmà.
bí kò máa rojọ́ káàkiri agboolé kò sí láǹfààní lálùkìyàmà bí kò máa ṣòfófó káàkiri kò sí láǹfààní lálùkìyàmà gbáwọn yẹn jù sílẹ̀ ẹni tó bá jẹ́ záhídù àbí záhídà lóbìnrin kò ní gbájúmọ́ àwọn yẹn ò ní mójú táwọn kan yẹn tó láwọn kan yẹn ò ní sí aláǹfààní lálùkìyàmà. wọ́n ní wà lè wọ́ra o takọ́fù ma yaduruka fil akhirah aw khawfu ma yaduruka fil akhirah. wọ́n ní àlè wọ́ra o ní ìmọ̀ bẹ̀rù tó lè sí ọ ní sùtà lálùkìyàmà pé kò má ṣe ètò lè kó bọ́ ọlọ́dọ̀ ọlọ́ọ̀ba níjọ̀gbé ìdàlùkìyàmà kó yàgò fúnráyé ń bí ó ní àlè wọ́ra o ibà tí báwọn ṣe kínní yìí wọ́n mọ̀ lè jẹ́ ọlọ́dọ̀ ọlọ́ọ̀ba wọ́n jẹ́ ṣe kọ́ wọn pèrè sẹ́yìn ìyẹn ní kí ni o al-wara'u so fa zuhud tarku ma la yanfa'u fil akhirah wal wara'u tarku ma takhafu dararahu fil akhirah. al-imam ibn Taymiyyah rahimahullah wọ́n ní az-zuhud tarku ma la yanfa'u fil akhirah wal wara'u tarku ma takhafu dararahu fil akhirah. abilu wa wọ́n yẹ kí agbọ́rọ̀ yìí dáadáa àti bẹ́ẹ̀ bí kọ́ yìí wọ́n ní wa hadhihi al-ibara min ahsani ma qila fi zuhri wal wara wa ajma'iha. àti bẹ́ẹ̀ bí kọ́ yìí ni pé ìbára Sheikhul Islam Ibn Taymiyyah àtàmúwáì nínú ọ̀rọ̀ tí tó dáa jù tó rẹwà táwọn olùmọ̀ ti sọ nípa ìyàtọ̀ tó ń bẹ láàrin az-zuhud wal-wara'u ọmọ ní àbílùwàwà kò jẹ́ kí agbálayé yìí ká gbọ́ yékéyéké ju bá ṣiṣẹ́ lọ. àwọn àkọwàlù tó pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ìtumọ̀ àbí hakíkọ̀tù zuhud ìtumọ̀ tó ń bẹ fún zuhud àbí pàápàá zuhud inshallah ta'ala àtúmọ̀ tẹ̀síwájú lọ́jọ́ míì tàbá ń bá ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ. wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbatihi ajma'in. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.